ká má tan ara wa, inú àpò ẹgbẹ́ òṣèlú APC ní PDP wà – Dino Melaye. Aṣòfin tó ń ṣojú àwọn èèyàn ìwọ̀ oòrùn Kogi nílé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí nígbà kan, Sẹ́nitọ̀ Dino Melaye ti sọ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lórílẹ̀-èdè yìí ti ra ẹgbẹ́ People's Democratic Party sápò báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Channels lálẹ́ ọjọ́ Friday tó kọjá ní Melaye sọ pé ẹgbẹ́ APC ló ń ṣàkóso ẹgbẹ́ PDP tó yẹ kó jẹ́ ẹgbẹ́ alátakò. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ tó kọjá ìyẹn ọjọ́ 21 oṣù keje ọdún yìí ni Melaye kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, láti ilé ìjọba ní Aso Rock ni àwọn aláṣẹ ẹgbẹ́ PDP ti gba déètì fún ìpàdé àpapọ̀ wọn. Ó ní ẹgbẹ́ PDP ti di ọ̀kan lára àwọn ẹ̀ka APC, kò sì sí gómìnà PDP tó ń ṣe bíi pé òun wà nínú ẹgbẹ́ alátakò rárá, gbogbo wọn ni wọ́n ti kó sábẹ́ ẹgbẹ́ APC.